Ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ṣetán láti gbọ́ yìí, ó jẹ́ ọ̀rọ̀ tí yóò fọwọ́ tọ́ ayé yín, tí yóò sì yí ayé yín padà sí rere. Láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè, Evangelist Babátúndé Sàámú, tí ẹ tẹ́ sílẹ̀ kí ó sì di alábùkún fún ní orúkọ Jésù. Tẹ̀lé mi lọ sínú ìwé Luke. Follow me to the book of Luke, Orí kejìlá, chapter 12, ẹsẹ̀ 29 verse sí 29 ẹsẹ̀ 30. to 30. Mo kà láti bí yìí. Ẹ má ṣe béèrè ohun tí ẹ̀yin ó jẹ tàbí ohun tí ẹ̀yin ó mu, kí ẹ̀yin kí ó má ṣe ṣiyèméjì, nítorí gbogbo nǹkan wọ̀nyí lé àwọn orílẹ̀-èdè ayé ń wá kiri. And seek not ye what ye shall eat or what ye shall drink, neither be ye of doubtful mind. For all these things do the nations of the world seek after. Amen. Amen. Mo bá wọn sọ̀rọ̀ I'm talking to us. lórí ìlépa àwọn orílẹ̀-èdè ayé. The pursuit of the world. Jésù bá àwọn ọmọ ẹ̀yìn sọ̀rọ̀ níbí. Jesus was talking to his Wípé disciples here ẹnikẹ́ni that whosoever tí ó bá tẹ̀lé òun, will follow him, tí ó bá ṣèfẹ́ òun, will do his will, tí ó bá wá òun, will seek him, tí ó bá jẹ́ onígbàgbọ́ be nítòótọ́, a true believer, kó ṣọ́ra fún àníyàn must nísinsìnyí. beware of anxiety. Àníyàn lórí kíni? Anxiety over what? Lórí ohun tá a jẹ, Over what we shall eat, ohun tá a wò, what we shall drink, ohun tí a nà, what we shall spend, ohun tí a lò. what we shall use. Jésù wípé Jesus said, èyí ní ìgbòǹgbẹ àwọn orílẹ̀-èdè. for all these things do the nations of the world seek after. Èyí This ní ìdààmú àwọn orílẹ̀-èdè. is their troubles. Kí la fi ń mọ aláìgbàgbọ́? How do we identify unbeliever? Ìgbòǹgbẹ aláìgbàgbọ́ ni. We identify an unbeliever by his pursuit. Ohun tí aláìgbàgbọ́ ń lépa What an unbeliever is pursuing, la fi ń mọ aláìgbàgbọ́. they are identified by what they are pursuing. When you say an unbeliever, Tá a bá sọ pé aláìgbàgbọ́, every of his reason and pursuit gbogbo ìrònú rẹ̀ àti ìgbòǹgbẹ always rẹ̀ be centered yóò dá lórí on worldly things, ntí ayé yìí, on what to eat, ntí ó jẹ, money to spend, owó tí ó ná, clothes to wear, aṣọ tí ó wọ̀ sọ́rùn and so on and so forth. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. These are the pursuits Àwọn nǹkan yìí ni ìgbòǹgbẹ àti ìlépa of an unbeliever. àwọn aláìgbàgbọ́. But the Bible is telling us Bíbélì wọ́n sọ fún wa that pé as a Christian, gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn our Kristi, pursuit must not be this. ìgbòǹgbẹ wa kò gbọ́dọ̀ jẹ́ nǹkan Our wọ̀nyí. pursuit must not be centered Ìlépa wa kò gbọ́dọ̀ dá lórí on physical affairs. nǹkan tí a fojú We rí, don't trouble ourselves kò gbọ́dọ̀ dá ọkàn wa because láàmú of what to eat, nítorí tá a fẹ́ jẹ, because of money to a spend. gbọ́dọ̀ dára wa láàmú nítorí owó tá a ná, nítorí ọjọ́ ọ̀la. Hello, listen to me. Ẹ tẹ́tí gbọ́ mi o. God does not tell us Jésù ò sọ fún wa not to plan for our ìpè life. ká má ṣe ṣe Lórí ọ̀rọ̀ ayé wa. lọ̀rọ̀ ayé wa. It's only cautioning us. Ó kàn ń dà wá ní. That thing must not Ó consume ń sọ us. fún wa pé nǹkan wọ̀nyí kò gbọ́dọ̀ mú láyà wa, It mustn't consume us. kò gbọ́dọ̀ jẹ wá lógún jù. When we look at what is happening today, Ọ̀pọ̀lọpọ̀ kan tó ṣẹlẹ̀ lénìí, you see the pursuit of many pastors ìlépa ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run is how to get land of the ministry, bí wọ́n ṣe rí ilẹ̀ ìjọ, to erect a physical building, bí wọ́n ṣe kọ́ ìjọ, to get instrument, bí wọ́n ṣe ra àwọn To ohun buy èlò this and sílé to buy Ọlọ́run, that. bọ́n ṣe ra tì ń ra tọ̀ to get boss. láti ní àpòsúná You see, in ọjọ́. every of these things, Gbogbo nǹkan wọ̀nyí, their motive and pursuit ìlépa wọn àti èròǹgbà wọn is only centered on this. ó dá lórí èyí nìkan. And they don't care Wọn ò tiẹ̀ bìkítà about the soul nípa àwọn ọkàn that they are getting these things from. tí wọ́n ń gba àwọn nǹkan yìí lọ́wọ́ wọn. They don't care about their internal Wọn ò destination. bìkítà nípa ibi tí wọ́n lọ. Ibi tí àwọn wọ̀nyí ń lọ, Ibi tí their final kì í ṣe destination ìgbọ̀ngbẹ́ àwọn pásítọ̀. is not this pastor's pursuit. You know, kí ló dàbí láwọn fake pastor lónìí? Why do we have fake ministers today? Kí ló dàbí báwọn ìránṣẹ́ náà fi ń pastor lónìí? Why is it that many pastors are backsliding Ohun today? méjì ló lè mú ìránṣẹ́ ọlọ́run There padà are sẹ́yìn. 2 points that can make them to backslide. Nínú ìrònú àti ìwòye mi, in From my my own own research reasoning, research, and perspective, and perspective. ohun méjì 2 things ìran lọ́sẹ̀ ọlọ́run máa fi ń dìre. makes men of God to derail. Ìkíní, The first, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀. hidden sin, secret Ìkejì, sin. The second one, ìgbòǹgbò wọn ayé.
pursuit of this world. Sori tí ìránṣẹ́ Ọlọ́run bá ti lè ṣẹ́gun méjèèjì nínú ọkàn. Once a man of God can conquer these two in his heart, Kò ṣeé ṣe fún láti ṣubú. it's not possible for him to backslide. Pétérù wípé Peter said, ẹ máa ṣọ́ra fún ìfẹ́kúfẹ̀ẹ́ tí ń bá ọkàn jagun. be careful of lusts that war against the spirit. Ṣọ́ra fún àwọn ìpòǹgbẹ asán. Be test for vanity. Ṣọ́ra fún ìpòǹgbẹ asán. Be careful of thirst for vanity. And do you know what? Ṣé mọ nǹkan? A man without Jesus, Ọkùnrin kọ́kùnrin tó bá tí ò bá ní Jésù, a woman without Jesus ẹni tí ò bá ní Jésù is not different from a beast. kò yàtọ̀ sí ẹranko. You know, the life of a beast is to just wake up, Ìgbé ayé look for ẹranko what to eat, láti jí láti wá tí ó jẹ lọ, and reproduce. láti bímọ. That's the pursuit of an animal. Èròǹgbà ẹranko rèé. Anybody that his own desire, Ẹnikẹ́ni tí èròǹgbà his rẹ̀ own thoughts, tí èrò ọkàn is just rẹ̀ to enjoy the pleasure of life. ní láti kàn jẹ̀gbádùn It's ayé nothing but a beast. kò yàtọ̀ sí ẹranko. Bíbélì wípé ẹni tó fara ẹ̀ fún ayé The Bible jíjẹ, says whosoever commit himself to worldliness ó kú ńgbà tó wà láàyè. is dead while he is alive. Whosoever give himself to the pleasure of life Ẹni tí ó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ, is dead when ó he's kú alive. nígbà tí ó wà láàyè. Listen and listen good. Ẹ tẹ́tí kẹ́ ẹ tẹ́tí Ewu dáadáa. ńlá ló wà There is great nínú danger kéèyàn máa ṣàníyàn lórí ohun ayé. in pursuing worldly things. Kí ohun ayé jẹ́ ìpòǹgbẹ ènìyàn. And worldliness is what you task after. Ìpòǹgbẹ wọn ò gbọdọ̀ dá lórí ohun ayé. Our task must not be centered on these worldly things. Ìlépa wọn ò gbọdọ̀ dá lórí ohun ayé. Our pursuit must not be centered on worldly things. Ṣé pé kí a má ronú ohun tá ó jẹ ni? Is it for us not to think about what we to eat? Ó dá sí pé ká má pèsè fún ohun tá ó jẹ Is ni. it not for us to plan for what we are going to eat? Ká má pèsè fún ohun tá ó wọ̀ For us lásán ni. not to plan for what to wear? Rárá ìyẹ̀kọ́ là ń sọ. That's not what we are saying. Ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ kí ìrònú pé ó jẹun ó wù kó gbé ọkọ̀ níwájú Ọlọ́run. But you must not be anxious of all this, and you must not let it make you derail from the presence of God. Kí ló dé tí pásítọ̀ fi ń gbá àwọn èèyàn lójú ṣebí torí owó Why náà? do men of God swindle people? Is it not because of money? Kí ló táwọn pásítọ̀ fi ń sọ fake prophecy ṣebí Why torí are owó they náà? giving fake prophecies in the church? Is it not because of money? Kí ló fà á tí àwọn ìránṣẹ́ Ọlọ́run fi sọ tàbí lóòótọ́ sọ mọ́ ṣebí torí owó náà ni? It's because of money that many people couldn't say the truth Ìjẹ́ ìmọ̀ pé again. ohun tó wò dẹ̀ lè ṣe é pọ̀ ju ohun tó lè ṣe What lọ. money cannot do is greater than what it can Money do. can buy you a bed, Money can buy you a bed. but money cannot buy you a sleep. Owó kò lè ra oorun fún ọ. Money can buy you a clock. Owó lè ra aago fún ọ. The time you have wasted, Àkókò tó o ti pàdánù tó ti fi money ṣòfò. cannot buy it. Owó kò lè rà á. Money can buy you a food, Owó lè ra oúnjẹ fún ọ. but it cannot buy you an appetite. Àmọ́ kò lè ra tó fi ebi fún ọ. There are many things that money can do, Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí owó lè ṣe but there wà. are millions things that money cannot do. Àmọ́ ẹgbẹgbẹ̀rún kan wà tí owó kò lè ṣe. And that's the reason why you have to be careful Ìdí nìyí tí a fi gbọ́dọ̀ ṣọ́ra gidigidi about the mundane things of life. nípa ohun ti ayé yìí. Ohun ayé ò lọ títí. It does not last long. Ó ṣe mí láàánú. It's a pity Ohun gbogbo tí ìjọ wa ṣe lónìí that many things that churches are doing lórí today owó ni. is centered on money. Lórí owó. Centered on money. Lórí owó. On money. Èyí ni ìlépa àwọn This is kèfèrí. their pursuit, the pursuit of Èyí ni ìpòǹgbẹ non-believers, àwọn kèfèrí. the pursuit of the Gentiles. Ẹ rí i pé bí economy bó ṣe dáhùn ní Nàìjíríà báyìí, ọ̀pọ̀lọpọ̀ ti ta lé tọ̀nà. So many people have Most sold of the their travel house. properties and traveled abroad because Kí ló of this travel house lọ economic ṣe? situation. Kí ló travel house lọ ṣe? What did they travel out to do? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń travel house. So many people that travel out That means today, say 95% of them ọ̀pọ̀lọpọ̀ wọn, ìṣòwò náà wà lọ. they went there to work for Ó money. gbọ́ nípa ẹnìkan tó ń ní He PhD. heard of somebody that has PhD. Ó dẹ̀ fi Nàìjíríà lẹ̀. He left Nigeria. Federal work náà ló ń ṣe o. He was doing federal Ó work dẹ̀ fi Nàìjíríà lẹ̀. and he left Nigeria In the pursuit of money. nítorí ìlépa owó, In the pursuit of what to eat. ìlépa ohun tí ó In the jẹ, pursuit of what to put on. ìlépa ohun tí ó wọ̀ sọ́rùn. Ó lọ ṣàfọ̀bọ́ lábúròdù. Ibẹ̀ ni ló ti lọ ń fọbọ́. He went there to do house help job. Ètò ìkú tó máa wà níbí yóò máa fẹ́ lánàá pẹ̀lú sátífíkẹ́tì tó ní. Ó wá gbà lóyìnbó lọ, ó lọ ń fọbọ́. Now went abroad to do menial job. Ìyà ó jẹ àwọn tó bá ti ń lépa wọn ayé. Those who pursue worldly Ìyà ó things jẹ will àwọn tó pé suffer. ìgbòǹgbẹ wọn ayé lásán ni. Those whose longing is of the world, they will suffer a lot. Bíbélì pé tó bá fẹ́ràn fàdákà Whosoever loves silver yóò tẹ́ lọ́rùn. will not be satisfied.
a ní láti ṣọ́ra We must be very careful lórí ohun tó jẹ́ ìgbòǹgbẹ́ wa on what is our pursuit, lórí ohun tá a ń lé nínú on àdúrà. what we are pursuing. Jẹ́ pé àdúrà onígbàgbọ́ mi So many believers' láti prayers já bí Ọlọ́run lórí kó ń dọ̀run o. is not begging God to get to Kò bí heaven. Ọlọ́run lórí kó lọ́run ṣàánú Is o. not begging God for mercy. Kò bí Ọlọ́run lórí ìgbé ayé tó ń gbé tí ò dáa. Believer is not begging God to change his bad lifestyle. Ṣùgbọ́n tó ń bẹ Ọlọ́run lórí But what is begging God àjẹ, for? àmú, What to eat, what to àmú, drink, what àjẹ, to put àmú. on. Kéèyàn wá gbàgbọ́ lórí àjẹ àmú láti January. For someone to pray over what Irú to àkókò eat, tá a what wà to yìí. drink from January to this present time. Aláṣẹdànù onígbàgbọ́ mi ló ní bẹ́ẹ̀. That effort is wasted. Kó má sí ìgbà kan tó tẹ̀ ìyá rẹ̀ sọ́tọ̀ For you to consecrate yourself for láti once, wá ojú Olúwa. to seek the face of Gbogbo gbà God, ọ́ lọ́wọ́ ìṣẹ́ irọ́. to deliver you from sin Irọ́ of wà nínú life. ayé ẹ̀ o kà sí. You lie a lot, yet you don't count it. Àti dáríjì yẹn ni ọ lára o lè kàyé sí. Forgiveness is very hard for you, and you don't count Àwọn that. iṣẹ́ rárá gbogbo kúnnú ayé There rẹ̀. are so many works of the flesh in your life. O ò rí yẹ̀rọ. You don't think about that. O dẹ̀ pé rẹ ní kìrìsìtẹ́nì. You call yourself a believer. Gbogbo òrònú rẹ. All your thoughts, Gbogbo bó ṣe ń tàpátàpátà tó nù àdúrà. all your prayers Orin tó jẹ náà is for rẹ̀. what you eat, Orin tó mú náà rẹ̀. what you will O rí drink. pé o rí pàtì àdúrà yẹn. You won't see this O ò lè part rí of torí pé prayer o ń ṣe àdúrà gbà mí. because you are praying amiss. Tó bá lọ sínú ìwé James, ẹ jáde sínú ìwé James Let's orí check kẹrin. the book of James chapter Ìwé 4. Jákọ́bù orí kẹrin. James chapter Ẹ 4. já gbọ́ nǹkan tí Bíbélì sọ fún wa Let's hear níbẹ̀. what the Bible is telling Nípa kó us. jẹ́ pé gbogbo àdúrà ènìyàn orí ajẹ́ náà ni ó mọ̀ jẹ́. Bó ni ogun ti wà? Níbo sì ni ìjà sì ti wà láàrin yín? Láti inú èyí akọ́, láti inú ìfẹ́kúfẹ́ ara yín ti ń jagun nínú àwọn ẹ̀yà ara yín. Ẹ̀yin fẹ́ ṣe rárá, ẹ̀yin kò sì lè ní. Ẹ̀yin ń jà, ẹ̀yin sì ń jagun, ẹ̀yin kò sì ní nítorí ẹ̀yin kò béèrè. Verse 3. Ẹ̀yin ń béèrè, ẹ̀yin kò sì rí gbà nítorí tí ẹ̀yin sì béèrè kí ẹ̀yin kí ó lè lò ó fún ìfẹ́kúfẹ́ ara yín. From whence comes war and fightings among you? Come they not ends, even of your lust that war in your members? 2. Ye lust and have not, ye kill and desire to have, and cannot obtain. Ye fight and war, yet ye have not, because ye ask not. Ye ask and receive not, because ye ask amiss, that ye may consume it upon your lust. Gbójú kòkó wo bí? Look up here. Ẹ wo bẹ́ẹ̀ ẹsẹ̀ sákàkiri programu See yìí. how people are running helter Kí skelter ni for ìkóńgbé wọn nínú programs. àdúrà lórí programu yẹn? What's their pursuit in their use their glory? Kó dáa fún mi. How it shall be well, it should Kí be rí well bá ti with ṣe. me. I should Kí succeed. rọ́nà gbégbà. I should prosper. Kébi má pa mí. I should not be hungry. Gbogbo òrònú àwọn ènìyàn. That's their pursuit. Ọlọ́run ṣe wá gbọ́. How will God listen to that prayer? Ìkóńgbé àwọn orílẹ̀-èdè bá jẹ́ yẹ. Ǹjẹ́ yẹ kí yẹ jẹ́ ìkóńgbé ọmọ If the Ọlọ́run? test of nations should be that, how Ìdí ni ẹ̀ la fi ń gbàdúrà púpọ̀. that's why we pray lots La fi ń rí èsì díẹ̀. and we see few Mo results. bẹ́ẹ̀ èsì tá a dẹ̀ ń rí. Those little results we Èyí see, tó bá fi Ọlọ́run mo ló ń dáhùn. it is in accordance with the will of God. Very very careful. A gbọ́dọ̀ ṣọ́ra Be very gidigidi. very sensitive. A gbọ́dọ̀ wà ní kíyèsára gidigidi. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lórúkọ ń ṣe gbàgbọ́. Because so many things they are practicing Gbogbo ìṣe ló ń Christianity tẹ́ra ẹ̀. that Ìwà mímọ́ ò tí ọ lọ sínú àdúrà. and holiness is not pushing you to the place Tí of ìgbé ayé ìwà prayer. bí Ọlọ́run ò tí ọ lọ sínú And the àdúrà. lifestyle of God is not pushing you to the Ìgbé ayé place òtítọ́ of ò tí prayer. ọ lọ sínú The àdúrà. lifestyle of truthfulness Tí is àti not dàbí pushing you Jésù to kò tí ọ lọ pray. sínú àdúrà. Be like Christ is not the reason why you are going to prayer. Tó jẹ́ pé ohun tó máa ń gbomi lójú rẹ̀ nínú àdúrà. That what brings tears from your face in Ìrònú prayer tó jẹ. is the thought of what to Ìrònú tó mu. eat, what to drink, Bó ṣe rógun ayé lò. how you will Bí wọ́n manifest náà your ṣe glory, fún ọkọ̀ ayọ́kẹ́lẹ́. how you will Bí drive wọ́n a náà ṣe good kọ́lé lálá car, táwọn how èèyàn you bọ̀ sí. will build massive houses. Aláṣẹdànù mà ní ọ́. You are wasting your efforts. A ní láti ṣọ́ra fún ìgbòǹgbẹ wa. We must be careful of our pursuits. Ohun tó jẹ́ ìgbòǹgbẹ ayé yìí The pursuit of this world. lójó ṣe pé la fi rí ìrìkúrì nínú ìjọ Ọlọ́run. That's why we are seeing so many different Ohun tó things jẹ́ ìlépa àwọn in kèfèrí. the church. The pursuit of Gentiles, Ohun tó jẹ́ ìlépa àwọn aláìgbàgbọ́ the yìí. pursuit of unbelievers Tí ìjọ́ran kankan that the church are pursuing, mọ́. that the church are Òun ló pursuing, jẹ́ kí ayé ìjọ bàjẹ́. is why their lives are ruined. Ẹ rí i pé òun ló ti sọ pé kò sí nǹkan tí pásítọ̀ lè ṣe. You see, Kò lè there's rówó. nothing a pastor cannot do because of money. Ẹ wọ àwọn tó wà nù ayé yẹn. Consider the people of this world. Nítorí àti rówó. Because of they want to spend Wọ́n á money. ṣe contract marriage They láàrin do obìnrin contract sọ́kùnrin. marriage between a guy Wọ́n and sọ a fún ẹ pé lady. mi ò ní fẹ́ ẹ. They will tell you, I will not. A máa lọ sí court We níbí. will go to court A there. máa ṣe ìyàwó one We year. do registry. We Láàrin get ara wọn married pàṣẹ for pé 1 1 year. year ni ìyàwó yẹn máa Between yẹ. themselves, Ó they máa know yẹ the sí marriage ìgbà. will last for a Kẹ́lẹ́ year. rí ìwé ìgbélú. For them, Àwọn to èèyàn ń so gbogbo kẹ́lẹ́ rí ìwé ìgbélú ayé. people are doing many things to acquire Wọ́n làágùn the torí necessary kẹ́lẹ́ rí ìwé documents ìgbélú ayé. of this world.
wọ́n sì ṣe nǹkan kan lórí àti rí but they are not doing anything in order to acquire the requirements to make heaven. Ìgbàlájọ́ ọ̀fẹ́ wọn ò wá. Salvation is free, yet they don't seek after salvation. Ẹ̀mẹ̀yẹ táwọn èèyàn náà lórí visa. Do you know how many people, how much people spend on visa? Nítorí kẹ́lẹ́ lọ London. In order for them to travel Kẹ́lẹ́ lọ abroad, US. in order for them to travel Kẹ́lẹ́ lọ abroad, Germany. in order for them to travel lọ out of France. the country. Ẹ wo iye tán náà. Consider how much they are spending. Òṣìṣẹ́ sátánì mi ò lè ṣe nítorí àti rówó passport. There's no atrocity a man cannot commit in order to get money for passport. Some people will do any job Àwọn kan wá ṣe iṣẹ́ to secure visa. láti rí In order visa, to get passport. láti gba ìwé In ìrìnnà, order to travel out. láti rìnrìn Do àjò you kúrò ní know if Nàìjíríà. they use the same passion, Tí wọ́n bá lo irú, the same passion, the same strength tí wọ́n bá lo okùn yìí that they use tí wọ́n lò to get visa, láti rí ìwé to ìgbérìnnà, get passport, láti rí ìwé to travel ìrìnnà, out, láti if they láti can rìn use àjò that lọ, same strength tí wọ́n bá lè lo okùn to yìí pursue the kingdom of God, láti lépa ìjọba you know Ọlọ́run. that we will have many believers Ṣé that mọ̀ will pé make it to heaven. ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni yóò mórí bọ́ délé. But nítorí pé ohun tó ní lárí wọ́n fi sílẹ̀, But what is ohun tí ò ní lárí abandoned ló dárúkú mọ́, they were òun náà lè ṣiṣẹ́ waste their ayé wọn necessary. nígboro. That's why the devil is wasting their lives Ìgbà tó ti di gbé ìjọ bẹ̀rẹ̀ pursuing tó ní how pọ́n to bẹ̀rẹ̀ sí build nílé ìpa àwọn mèremère massive ayé churches. lórí burúkú tí wọnú òjò. That's why nonsense has entered the church. A ní láti ṣọ́ra wa gidi gan. We must be very careful. Ilé ayé yìí ń ṣe tá à mú gbẹ̀gẹ̀gẹ̀gẹ̀ kí wọ́n ló yẹ kó jẹ́ ìlépa kìrìsìtẹ́nì. What must be the pursuit of a Christian? Nígbà tí a ti rí ìlépa ayé, ìlépa àwọn ẹni ayé ni ohun tí ẹ ń That's jẹ, the ni ohun pursuit tí ẹ ń mú. of the worldly Wọ́n gba ọmọ kan people. mú, ọmọ kékeré ni The child was arrested. Wọ́n fi ọmọ yẹn pààyàn ni. They were using him to Wọ́n kill. máa ń bèrè gbàtán mú ọmọ yẹn tán nìyẹn tó fẹ́ pa. After he was arrested, Kí náà fi wọ́n ṣe? Ó láwọn ń yọ kídìní wọn ni. Wọ́n ní kí náà fi ń ṣe, wọ́n láwọn ń tà. they are selling their kidneys Èló wọ́n ní 25,000. for 25,000 So naira. because of 25,000 naira, Torí you 25,000 kill a human being like you ẹ pa and ènìyàn. remove his kidney Ẹ sì yọ kíndìnrín rẹ̀ just because of 25,000 naira. nítorí 25,000 péré. Ẹlòmíì tó máa gbà mú, wọ́n máa ka orí èèyàn mọ́ lọ́wọ́. Wọ́n lè lóró ta, a ní 10,000. Some people So because of 10,000, they will kill for 25 You for behead 10,000 another person. naira. They will behead human being like them nítorí pé ìlépa wọn nìyẹn. because that's their pursuit. Because there is one thing about pursuit, Ohun kan wà nípa ìlépa. there is desperation in pursuit. Kò sẹ́ni tó bá lé ohun ayé tí ń wà desperate. Whosoever is pursuing worldly things will be desperate. Ẹ lẹ́rìí pé kò sẹ́ni tó bá lé ìjọba ọ̀run náà, á wà You desperate. see, whosoever is pursuing heaven will be There will desperate. always be a desperate in your pursuit. Either you are pursuing worldly things or you are pursuing the kingdom of God. Bóyá òun lépa ohun ti You ayé have to be desperate. àbí òun lépa ohun Because ti it's only ẹ̀mí. desperate people that can have whatever they are pursuing. Àwọn tó bá desperate ni wọ́n rí ohun tó máa ń lépa. And that's the reason why you have to be careful of your pursuit. Ìdí nìyí tí a fi gbọdọ̀ kíyèsára fún àwọn ìlépa wa. Nítorí àjẹ́ àwọn Because of what you eat tó and ti drink gba ayé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ kan kò sí sẹ́tàn lè ṣe. that has engrossed the life Kò of so síbi tí many wọ́n ti lè Christians. There is ṣiṣẹ́. nowhere they cannot Ó lábẹ́rẹ́ ni walk. tó pé rẹ̀ lónígbàgbọ́ tó You ṣiṣẹ́ see a lóòótọ́. so-called Christian working in a hotel. Ó pẹ̀lẹ́ lónígbàgbọ́ òun ṣí bí apalọ̀. You go call yourself a Christian, you Ó open pẹ̀lẹ́ a beer lónígbàgbọ́ ó parlor, ṣiṣẹ́ ó pẹ̀lẹ́ lónígbàgbọ́ ó ṣiṣẹ́ fàyàwọ́. doing all sorts of dirty jobs. Àwọn iṣẹ́ táwọn kìrìsìtẹ́nì lè ṣe nígbà kan wọ́n ti wá pọ̀ nídìí ẹ̀ báyìí. The jobs so many Christians could not accept then, they are now accepting now. Because Nítorí ìpòǹgbẹ ń tà jẹ, pursuit of what to eat, ìpòǹgbẹ ń tà wọ̀, pursuit of what to wear, ìpòǹgbẹ ń tà fìwọ́sọ̀. and what to wear. Jésù bá kí wàá lọ pé ká má ṣe jẹ́ kí wọ́n ayé jẹ́ If ìpòǹgbẹ Jesus wa. wants us not to Torí make pé these worldly ènìyàn lè wà things to be láìsí our kẹ̀kẹ́ tó pursuit. jẹ́ ìpòǹgbẹ. A man cannot exist without a pursuit. Ìkòkò ní ìpòǹgbẹ kankan If you find a man without a pursuit, is a dead man. òkú ni. Because it's only a dead that doesn't have anything he's pursuing. Òkú nìkan ni ò ní tí ń lépa. Even a mad fellow, Wèrè gan tó lè he has pursuit. ó ní tí ń lépa. What is the pursuit of a madman? Kí ni ìpòǹgbẹ ẹni tó ti ya wèrè? Ìpòǹgbẹ láti lórí àtàn. The pursuit is to visit dung hills.
láti sálẹ̀ kiri. To pick. Ìpòǹgbẹ wèrè yẹn wèrè gan ní pòǹgbẹ. That's their pursuit. The pursuit of the ọlọ́pọlọ tó pípọ́ wà madman. ní òní ní pòǹgbẹ. So how much more you Kí wọ́n tó yẹ kó jẹ́ that you are ìpòǹgbẹ saying? Kristẹni. What should be your pursuit? Nígbà tá a ti rí tó jẹ́ ìpòǹgbẹ ayé. After we've considered the pursuit of the world. Torí pé ìpòǹgbẹ ayé. Because the pursuit of this Òun world náà ló ń ayé. is the things of the world. Òun ayé á sì bá ayé lọ. And Bí passing away. the world is passing away. And the lost thereof. Àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. The world is passing away. Ayé ń kọjá The lọ. world is passing away. Ayé ń kọjá Bẹ́ẹ̀ni lọ. tí ẹ sọ fún wa pé The Bible made us to a ó bọ̀ wá fi understand iná run ayé this world will melt away, will be melted with fire àti gbogbo iṣẹ́ tó wà nú ẹ̀. and all that is in heat. Kí wàá lóde tó ń lákàkà lórí ohun tí ò ní tù. Why are you struggling over what is not Kí ló dé necessary? pé ìpòǹgbẹ rẹ wọn ayé lásán ni. Why is your pursuit based on Ìdí what lábẹ́ láwọn is? onígbàgbọ́ mi tí wọ́n ní wá ṣọ́ọ̀tì náà bá ti rówó tí wọ́n dà. So many Christians, they won't come to church once they don't have offering money. Ẹlẹ́mìí ni sàn pé wọ́n sọ́ọ̀sì ni. Somebody will Onígbà tó be bá tó pé asking, ọkọ̀ tó lè wá. are they sharing free money in church? Ìpòǹgbẹ àwọn orílẹ̀-èdè. Pursuit of nations. Jésù kì í wá ń lọ gidigidi. Jesus warned us we must not pursue all this. A gbọ́dọ̀ ṣe kí ni We o? must not pursue. Ẹ jẹ́ ká wo ìwé Mátí orí kẹfà Let's check the book of Matthew chapter ẹsẹ̀ 6, 30 to 31. verse 30, ẹsẹ̀ ọgbọ̀n sí kọkànlélọ́gbọ̀n. Ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́lẹ̀ aṣọ bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gbà á sínú iná ní ọ̀la mélòó mélòó ni kì yóò lè wọ̀ yín ní aṣọ ẹ̀yin oníkékeré ìgbàgbọ́. Nítorí náà ẹ má ṣe ṣe àníyàn wípé kí ni a ó jẹ tàbí kí ni a ó mu tàbí aṣọ wo ni a ó fi wọ̀ wá. Verse 32. Nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń wá kiri. Wherefore, if God so clothe the grass of the field, which today is, and tomorrow is cast into the oven, shall he not much more clothe? Therefore, take no thought, saying, what shall we eat, or what shall we drink, or wherewith shall we be clothed? For after all these things do the Gentiles seek. For your heavenly Father knoweth that ye have need of all these things. Torí gbogbo nǹkan wọ̀nyí For all these things ní ìdààmú àwọn orílẹ̀-èdè. is the trouble of many nations. Ẹ̀rí tẹ́lẹ̀ mi ò níyàwó ní You see some people, Nàìjíríà. they get married in Nigeria and have a Àwọn wife. abroad torí kò lè ríwèé gbèlú. But in order for him to attain Àwa lọ tán documents obìnrin òyìnbó fẹ́. abroad, go and marry a white woman again. Àwa mọ misbehave sóbìnrin He yẹn. now start Tó misbehaving bá to rí pé ó ti gba that green lady. card tán torí kò lè divorce yẹn. In order for him to divorce him after he has gotten what he Ewu wanted. àrékèrèkè. See cunningness. Ṣọ́ra gidi We gan. must be very Fún careful ìpòǹgbẹ wa. of our Torí pé ohun pursuits. gbogbo tá a bá fi ìpòǹgbẹ ayé kó Because jọ. whatever we acquire with Ayé náà ló pursuits ní. is the Tó mú world. lọ. There is nothing you Ìrònú are àti actually tí àti taking mú. out. The thought of what Ó to fẹ́ eat mú and ẹgbàá drink. sẹ́kísẹ́. I want you to accept a Rántí bad pé wọ́n padà kú job. ọ́fíìsì ẹ̀yẹ. Remember, you will die and leave the job behind. Believer of the whole. Àwọn onígbàgbọ́ ayé ìgbà kan, Wọ́n yín ṣiṣẹ́ tí ò ní gbà wọ́n láyè àti wá they sọ́sọ́. won't accept any job that will not permit them to attend church services, church programs. Amen. Amen. Ṣùgbọ́n tó gbé ìfẹ́ ti tutù báyìí. Because your love for God is now waxing cold. So ìgbà tó wà àwọn èèyàn náà ń sin lọ́hùn. They serve God as it Ohun pleases tí wọ́n ń them sìn nísìn at their own convenient ló tó time. lè fún wọn ní ohun tí wọ́n jẹ. What they are serving now Ohun is tí what wọ́n can mọ. give them. Ohun tí wọ́n ná. Ìjẹ́ pé What to eat, ọ̀gá to drink, ibi and iṣẹ́ to spend. ẹlòmíì gan lágbára jọ lọ́run lọ lórí ayé ẹ̀. Some people's bosses at work is more Bá a sì powerful. jòkó yóò jáde lọ gbé kọ̀. Tọ́ka rẹ̀ bá dẹ̀ dìmáàdì pé kó wá báyìí. Ń lọnu kò ní dágbére fún pásítọ̀. Ṣé àwọn onígbàgbọ́ ní wọn adéjọba ọ̀run? Is that how you make heaven? Kò bọ́ sí. It's not possible. Kí wọ́n ló yẹ kó jẹ́ ìpòǹgbẹ Kìrìsìtẹ́nì? What should be the pursuit of a Christian Òun náà ní ìjọba ọ̀run. is heaven. Ṣé wàá túmọ̀ sí pé ńgbà tá a ti ń lé ìjọba ọ̀run báyà ní jẹun mọ́? Àbá àní wọṣọ mọ́? No. But a ò ní jẹ́ kí ìrònú tá a jẹ tá a mú kó gbà wá kú lọ́wọ́ àti dọ̀run. They will not let the thought of what to eat and to drink snatch us away from getting to heaven. Let's go to book of Colossians chapter 3 Ẹ jẹ́ ká verse 1 and 2. wá sí Kólósì orí kẹta ẹsẹ̀ kìíní àti kejì. Colossians chapter 3 Kólósì orí kẹta verse. kìíní sí kejì. Ǹjẹ́ bí a bá jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè kì í sì ṣe àwọn nǹkan tí ń bẹ ní ayé. If ye then be risen with Christ, seek those things which are above, where Christ sitteth on the right hand of God. Set your affections on things above,
not on things on the earth. ẹ máa ronú àwọn nǹkan tó wà lókè. Set your affections on things above. Jésù tilẹ̀ wípé Gather your treasure in ẹ heaven. má ṣe tó ìṣúná ẹjọ́ sí ayé. Do not gather your treasure in Ibi this tí ó world, lè where thieves àti ìbára ìbà jẹ́. and moth will destroy it. Ayé ò sì kí ọ. The world is not secured. Ọ̀run ló sì kí ọ jù. Heaven is Ó secure. lè yẹ ká secure eternity wa And we báyìí. must secure our eternity right now. Fàyè rẹ ní ọ̀run. Pursue heaven with your life. Fi ayé rẹ ní ọ̀run. Pursue heaven with your life. Má fàyè rẹ ní ayé o. Don't pursue the world. Kò sẹ́ni tó bá ní with your ayé. life. Nobody pursues the Ó world. máa pé fún o. Bíbélì That will wípé benefit. The Bible asán nínú said, asán. vanity upon vanity. Gbogbo rẹ̀ múlẹ̀ mú fún asán ló jẹ́. Everything is vanity. Ẹ ṣọ́ra fún ìlépa ayé. Beware of the pursuit of this Ìgbòǹgbẹ́ world. kìrìsìtẹ́nì. Your Ọ̀run task ló yẹ kó jẹ́. must be set in heaven. Sẹ́ni ẹjọ́ tó kàn fún wa. Let me tell you Tá a bá something. gba ti Jésù sọ. If you accept what Jesus Tá a sì said tẹ̀lé bó ṣe sọ. and will follow it, Ìjẹ́ mọ̀ pé àní jìyà. that is the cause of Àgbàgbọ́ nínú ọ̀rọ̀ tí Jésù the sọ. cause of so many Christians Ọ̀rọ̀ wo troubles dẹ̀ and ló sọ? afflictions because we don't believe Ó what wà ní ìwé Jesus Mátù said. orí kẹfà. What did Jesus say in Ẹsẹ̀ the book of 33. Matthew chapter 6 Ẹ máa verse lépa 33? ìjọba Ọlọ́run náà. Seek ye first. Ẹ tètè kọ́kọ́ lépa ìjọba Ọlọ́run Seek ye náà. first the kingdom of God. Lẹ́yìn rẹ̀, After this, a ó fi àkàn wọ̀nyí kún. all other things shall be Àti jẹ́ àti added mú yín a ó fi kún. unto you. Àti wọṣọ yín a ó fi How kún. to survive will be Àti added lówó náà a ó unto fi kún. you. Money to spend will be Ṣùgbọ́n ẹ̀yin added àkọ́kọ́ unto lépa you. ìjọba ọ̀run But náà. seek first. Ẹ rí dájú pé ẹ ní ọ̀run. Ensure you pursue heaven. Ẹ rí i pé èèyàn ó ṣe bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì tàbí bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì. Some people they just establish a church Láàárín ọdún kẹta ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì. within a year. Pásítọ̀ ti mọ àṣùmáyà báwo ṣe ra lè. The pastor will already be aspiring Nípa for pásítọ̀ ni bí ó how ṣe. to get a land. Mo tiẹ̀ lọ́rẹ̀ẹ́ kan. I have a friend. He has a Nígbà friend. kan. Sometimes waiting for Kí ṣọ́ọ̀ṣì church. mọ̀ ṣe gbẹ́ alájẹsẹ́kù. Kí ṣọ́ọ̀ṣì mọ̀ ṣe cooperative. So ó mi pé offering tẹ́ pa. That means you're offering in the Ibẹ̀ church. lẹ́ ń dà á sí. You will put it inside Ẹ cooperative. ń fowó Olúwa ṣokòwò. You are using God's money to do business. Lórí kíkì ni lè ṣe kíni. Over what? Mo tẹ̀ wá wo And he àtùkà tó ti ṣe náà. ever since that Kó lójú happened, kan náà. his life has remained the same. Sọ́nà ṣe ń ràn lọ́wọ́ ni. Can you help God? Pásítọ̀ lẹ́lẹ́ ní ẹgbẹ́ alájẹsẹ́kù. A pastor and a cooperative. Pásítọ̀ àtàlágbàgbọ́ mọ̀ sọ pé pásítọ̀ ìtì A ìgbówó pastor sẹ́yìn and wà. non-believer, they will be saying, Pastor, you have not made your contribution for this week. Ayé mi ò ní My bàjẹ́. life will not be destroyed. Ẹ lépa ìjọba Ọlọ́run náà. Seek ye first the kingdom of God. Tó bá sí nǹkan tó yẹ kó o sunkún lé lórí. If there's anything you should weep over, Àti dọ́ọ̀nù ló yẹ kó gbomijé lójú is ẹ̀. to get to heaven. You should observe marathon fasting over, is to make heaven. Tó bá sí nǹkan tó yẹ pé ó yẹ kó o pẹ́nu àdúrà sí. If there's anything you should tarry in prayer, Orí àti dọ́ọ̀nù ló yẹ kó jẹ́. is to get to heaven. Ṣùgbọ́n torí pé a máa ń rò pé a lè ṣètọ́jú ara wa. Because we think we can take care of ourselves. Ìtọ́jú ara wa máa ń rò pé ọwọ́ ara wa ló wà. We think to take care of ourselves is in our own hands. Òun la ṣe gbọ́ Ọlọ́run gbọ́. That's why we don't believe in God. Òun la ṣe ka ọ̀rọ̀ Ọlọ́run That's sí. why we don't even care Ló fi about jẹ́ His pé òun táwọn word. ayé ń wá kiri náà là ń wá kiri. When the pursuit Òun of this lójó world ṣe is pé our ìyà pursuit tó ń also. ti ayé ló ń ti That's onígbàgbọ́. why the suffering they are going through is what we Ìyà are tó ń going ti ayé through ò yẹ as kó ti believers. onígbàgbọ́. Sufferings of the world shouldn't be what we are going through Ṣùgbọ́n as torí pé believers. ohun tí ayé ń lé náà ni ìjọ ń lé. But because the church is also pursuing what the world is Nítorí náà ó di pursuing, dandan kí ìpọ́njú orílẹ̀-èdè ayé kó jẹ́ ti sọ. that is why it is important for the troubles of the world to be. Ṣebí torí wọn ayé. It's not because of the things of this world. Ló They jẹ́ are àwọn pásítọ̀ tá pursuing àforíkùrí their yọnu own ṣọ́ọ̀ṣì. agenda. That's why they gathered so Ló many ti bá àwọn pásítọ̀ lé bá àwọn ọmọ ìjọ wí people. mọ́. They couldn't Àwọn ọmọ ìjọ ti wá dọ̀tún alẹ́ charge pásítọ̀ them. lórí. They couldn't correct them. Fèsì sago mẹ́ta. Pásítọ̀ ti dé before You 3. will fix a service for 3 p.m. Pastor would have gotten there before 3 and Àwọn the tó bá members tún would dé be pásítọ̀ tó arriving mọ̀ dá wọn around tó pẹ́ já tó dá 3:30. wọn tó kù. Torí pé àwọn èèyàn ò tí ì dé. Sẹ́nàkó ló wà lẹ́nu. Are those present animals? Jésù ràn wá The lọ́wọ́. Lord will help us. Ìpòǹgbẹ àwọn orílẹ̀-èdè. The pursuit of Olú pa àwọn orílẹ̀-èdè kú lọ. what is killing them. Ìrònú ajé àwọn ayé. Thought of what to eat and Ẹgbọ́n tí Jésù sọ. hear what Jesus Ó ní gẹ́gẹ́ said. bí ọjọ́ ọdún àti ní. He said, as a day Bẹ́ẹ̀ ni of wọ́n ọmọ Noah, ènìyàn yóò rí so pẹ̀lú. shall the coming Ó of the torí Son pé ní of ọjọ́ ọdún Man. wọ́n ń tà wọ́n rà. They were drinking, they Wọ́n were gbé buying ìyàwó and fún ni. selling, they were Wọ́n á sì getting ìyàwó kọ́kọ́. married. Ó ní wọn kò sì mọ̀. And they didn't Títí tí know ìkún omi fi dé. until the Gbogbo wọn flood sì came ṣègbé. and they all perished. Bí ó ti wà láti kọ́ ṣe. As it was, Bẹ́ẹ̀ náà ló wà nísìnyí so o. it is now. Bẹ́ẹ̀ ni ó sì mọ rí. And so shall it Nígbà tí be ayé ò fi parẹ́. until this Torí náà world sọ́ra rẹ. ceases to exist. So Yá ìlépa rẹ wò. check your Má jẹ́ pursuits. kí ìrònú ajé àmú. Don't let the thought of Májò já ọkàn rẹ gbà kó níwájú ọlẹ́dà rẹ. don't let anxiety snatch you from your Ìrònú ajé àmú òtẹ̀tẹ̀ creator. lómi gbàdúrà ọmọ The báyìí. thought of what to eat Yé! doesn't even make Mo some ní láti people títí to 92,000. pray. Hey! Right, but Bó the láti Bible tọ́jú ọdún says báyìí. Psalm 92.
wọ́n tún ní ẹran wọ́n ló tún ti wọ 40,000 yéé wọ́n lé òróró wọ́n ló tún ti wọ 50,000 yéé ó lẹ́lòmíì ń bá kiri gbogbo òrònú ẹlòmíì rédíò ni tó bá ti jí lára pé òun yóò gbọ́ èlò náà tún ní ráìsì dá èlò náà tó tẹ́ wá ó ní gbogbo òrònú tiẹ̀ kí lọ́lọ́run tẹ̀ sọ kò gbọ́. What God is saying, He doesn't hear. Nítorí òrònú àdá ayé. Because of the thought of what to eat and drink. Ẹlòmíràn ni pastor dẹ̀ sọ pé ká má ṣiṣẹ́ tí ò ní jẹ́ wá church. We say pastor said we should not accept any job that will not allow us. Ṣé church ni ó bá mi sanwó ilé mi ni? Is it church that will pay my house rent? Church ni ó mọ̀ fún mi lóúnjẹ tí màá jẹ ni. Is it church that will feed me? Òṣì ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu. But nonsense talk. Ẹnìkan lè gba sẹ́tẹ́ mi ṣe lọ́wọ́ tèmi o. But nobody can snatch the job I'm doing. Nobody can make pastor lè mọ lè gbà lọ́wọ́ ẹ. Your pastor cannot stop you. Ṣùgbọ́n tó senior rẹ. But the one that seniors you. Bọ́ọ̀sì bẹ̀rù. That you fear. Tó sì yẹ kó bẹ̀rù. That is supposed not to fear. Tó ṣe kú. Which is death. Yóò gbà lọ́wọ́ ẹ. We collect the job from you. Ẹlòmíràn tàn bá rí mi rí ibi iṣẹ́ wa. Some people will say your boss is only deceiving you. If you should die, Ọlọ́run kò nílò 3 days. you will be replaced immediately. Let's rise on our feet. Tó bá ṣe pé lóòótọ́. If truly la jí ní títí pẹ̀lú Kristi. you were risen with Christ. Ẹ máa ṣàfẹ́rí ohun tó ń bẹ lókè. Kì í sì ń ṣe ohun tó ń bẹ ní ayé. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa láti òní lọ. Tell God. Má jẹ́ ìfàyè mi lépa ayé mọ́. Jẹ́ kí ìgbòǹgbò mi já sí ọ̀run. Jẹ́ kí ilé máa fàyè mi lépa ọ̀run. Àdúrà bẹ́ẹ̀. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Má jẹ́ ìfàyè mi lépa ayé mọ́. Má jẹ́ kí ìgbòǹgbẹ ayé jẹ́ ìgbòǹgbẹ tèmi mọ́. Onígbàgbọ́ nìwọ wo sẹ́ni ayé ó ti ajẹ́ pé nǹkan tí wọ́n wọnú ayé ló jẹ́ ìgbòǹgbẹ tiẹ̀. Olúwa jọ̀ọ́ má jẹ́ fàyè mi lépa ayé mọ́. Jẹ́ kí lè máa lépa ọ̀run. Jẹ́ lè máa fàyè mi lépa ọ̀run. Olúwa ràn mí lọ́wọ́. Mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run o lè pè sórí aago yìí 08065935539. ẹ máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ Kristi. Láti gbọ́ onírúurú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run mìíràn tí ń ṣe oúnjẹ ẹ̀mí o lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe YouTube channel wa Evangelist Babatunde Samuel. Bákan náà lórí Audiomack Evangelist Babatunde Samuel. Ẹ ṣé púpọ̀.